Hello viewers, you are welcome to this channel Yoruba Gbode, where we learn about Yoruba language, Yoruba culture, and of course the literature aspects of Yoruba language. If you can remember, in my last video we have talked and we have dealt much on the culture aspects of the language. That is where I talk about the story of the creation. Today, by the special grace of God, we are going into the literature aspects of the language, and that is where we want to learn about the story again. The story of the tortoise and the woman selling baked beans. That's what we want to learn from it today. Ẹ̀yin ọ̀rẹ́ wa, mo tún kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ìkànnì yìí lórí Yorùbá Gbode, níbi tá a ti ń kọ́ra wa láṣà ẹ̀kọ́ lórí Yorùbá. Ní ìjókòó tó kọjá tẹ́ bá rántí àti wo àṣà, nínú àṣà láti wo ìtàn ìṣẹ̀dálẹ̀ ayé. Lónìí a ń lọ tààrà sínú literature èdè Yorùbá. Èyí tá a wá fẹ́ yẹ̀wò lábẹ́ literature lónìí, òun náà ni a tún fẹ́ padà sínú ìtàn. A fẹ́ wo ìtàn ìjàpá àti ìyá alákàrà. Tá a bá gbàgbé, mo ti sọ fún wa lẹ́ẹ̀kan wípé tá a bá ń sọ ní ti ìtàn nílẹ̀ Yorùbá ní ẹ̀dá kan tó máa ń fi gbogbo ìtàn wọn wọnú ẹ̀jù. Ẹ̀dá náà sì ni tí a ń pè ní ìjàpá, tortoise. Gbogbo ìtàn pátá orí ìjàpá ló máa ń dálé lórí. Kí ni ìdí tí ó fi jẹ́ pé ìjàpá yìí ni Yorùbá máa ń sábà lò láti fi ìtàn wọn wọnú rẹ̀? Ìdí ni wípé wọ́n rí ìjàpá gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n àrékérekè. Kò sí ọgbọ́n jìbìtì kan, ọgbọ́n àyíníke, ọgbọ́n àyínípadà èyí tí ó ṣe. Àwọn ọmọdé sì máa ń fẹ́ràn ìjàpá púpọ̀. Ọmọdé nìkan kọ́, àwọn àgbà náà fẹ́ràn ìjàpá torí ẹ̀dá tí Ọlọ́run dá, ẹ̀dá kékeré báyìí ni. Ṣùgbọ́n bó ṣe kéré tó ni, ọpọlọ orí rẹ̀ ó kún fún oríṣiríṣi ìwà búburú. Torí náà náà ṣe máa ń fi ọ̀pọ̀lọpọ̀ ìwà náà máa fi ń wọ ìjàpá. Láì dènà gbẹnu, lónìí ẹ jẹ́ ká yára wo ìtàn ìjàpá àti ìyá alákàrà. A fẹ́ bẹ̀rẹ̀ báyìí, ẹ̀yin ọ̀rẹ́ wa, ní ìbẹ̀rẹ̀ àlọ́ wa náà láti máa bẹ̀rẹ̀. Àlọ́ o, mo gbàgbọ́ pé ẹ dá mi lóhùn. Àlọ́ wa tòní Dáfírí Gbàgbó, ó dá lórí ìjàpá àti ìyá alákàrà. Ṣùgbọ́n ká tó wá wọnú ìtàn ìjàpá àti ìyá alákàrà, torí àlọ́ àpagbè ni, àlọ́ tó lórin nínú ni, àlọ́ tá a máa jó, tínú wa máa dùn, tára wa máa yá, tó máa dá wa lẹ́rìn, tá sì máa rẹ́kọ̀ọ́ kọ́ nínú rẹ̀ ni. Ṣùgbọ́n o, ẹ jẹ́ ká wá wo àlọ́ àpamọ̀ yìí náà. Mo fẹ́ fún wa níyẹn, mo fẹ́ ká mú yẹn lọ sílé, mo fẹ́ ká lọ ronú lórí ẹ̀. Àwa padà wá gbọ́ ìdáhùn ẹ̀ tó bá máa fi di ìjókòó tó tún bọ̀. Eléyìí ni àlọ́ tó jẹ́ ìbéèrè tí à ń fẹ́ mọ ìdáhùn rẹ̀. Kí ni Yorùbá ń lò ó fún? Wọ́n lò ó láti fi mú kí ọpọlọ ọmọ ṣí, ọpọlọ lè ronú lórí àwọn ìbéèrè. Ẹ jẹ́ ká wo àpẹẹrẹ irú àlọ́ àpamọ̀ yìí tòní tí mo fẹ́ fún wa rẹ̀. Ó ní, àlọ́ o, àlọ́, kí ló ń kọjá lójúde ọba tí kì í kí ọba o? Àlọ́ àpamọ̀, ẹ lọ ṣiṣẹ́ lórí ẹ̀. Kí ló ń kọjá lójúde ọba tí kì í kí ọba o? Lè bá mi pàdé lábala kọ́mẹ̀ntì, ṣùgbọ́n tó bá tún díjókòó tó ń bọ̀, a ó wá wò fínífíní kí ló lè kọjá lójúde ọba tí kì í kí ọba. Ẹ jẹ́ ká mú yẹn síbẹ̀, ẹ jẹ́ ká wá lọ sí iṣẹ́ tó ní tààrà tí à ń sọ̀rọ̀ rẹ̀, ìyẹn ìtàn ìjàpá àti ìyá alákàrà. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa, ní ìlú tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, lọ́dún tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, obìnrin kan wà, ó máa mọ àkàrà dín o. Ẹ̀yin náà mọ̀ pé tá a bá ń sọ ní ti oúnjẹ ṣíṣe, a mọ̀ ọ́ ṣe jura wa lọ. Obìnrin yìí mọ àkàrà dín. Àkàrà rẹ̀ a máa ta sánsán, àkàrà rẹ̀ a máa pe ni, àkàrà rẹ̀ a máa fani mọ́ra. Kò sẹ́ni tó máa kọjá lójúde ibi tóbìnrin yẹn ti ń dín àkàrà
tí ò ní dúró ra ilé pìnì tàbí oníkọ́bọ̀ tó máa mú lọ lé, bóyá kán fi mògì ni o tàbí kán fi mu gàárì. Obìnrin yìí gbajúgbajà nínú pé à ń dín àkàrà yìí débi pé ó wò pé jẹ́ kí n tún kọjá sí ìlú kejì káwọn ọmọ mi máa gbé e lọ kán lọ tà ní ìlú kejì. Nígbà tó bá ta tí gbogbo ìlú wọn ń bí tán fún wọn, ó wá ní àwọn ọmọ tó kó wọn jọ sọ́dọ̀ tó ń bá ta àkàrà yìí. Àwọn ọmọ yìí ló máa gbé àkàrà yìí, ló máa dín, ló máa gbélé wọn lórí, wọ́n máa lọ sí ìlú kejì láti lọ ta àkàrà yìí fún wọn ní ìlú kejì. Àkàrà yìí máa ń ta sánsán o. Táwọn ọmọ wọ̀nyí bá ti ń lọ, wọ́n á bẹ̀rẹ̀ sí ní polówó. Ẹ ra àkàrà gbóná o, ẹ jẹ àkàrà ẹ mu kọ́ o, ẹ jẹ àkàrà ẹ mu gàrí o. Tí wọ́n bá ti ń polówó yìí, àwọn èèyàn máa jáde wá, wọ́n máa bẹ̀rẹ̀ sí ní rà ní ọkọ̀. Nínú ìlú kan náà yìí náà ni ìjàpá wà o. Ìta fẹ́ sọ̀rọ̀ rẹ̀ lórí èyí. Ìjàpá wà rè gẹ́gẹ́ bí ẹ̀dá kan, kò níṣẹ́, kò lábọ̀, ọ̀lẹ ni. Ṣùgbọ́n síbẹ̀ ẹ̀mí rẹ̀ máa ń wà nínú àkàrà tí ìyá alákàrà yìí máa ń dín láti ìgbà dé ìgbà. Ọ̀pọ̀gbà oúnjẹ tó máa sọ fún ìyàwó ènìyàn bó ń fẹ́ jẹ pé kí ìyàwó òun lọ ra àkàrà wá, bóyá kán fi mògì bẹ́yẹn náà ni o tàbí kán fi mu gàrí o, torí pé ìjàpá fẹ́ràn àkàrà púpọ̀. Ṣùgbọ́n nígbà tó yá, ìjàpá bẹ̀rẹ̀ sí ní ìrònú ọkàn ẹ̀ pé ọgbọ́n wo ni mo lè dá tí màá fi máa rí wípé mò ń rí àkàrà yìí jẹ lójoojúmọ́. Òṣèjọ́ tí ìyàwó ẹ̀ bá lówó, wọ́n bá fẹ́ lọ ra àkàrà wálé pé bóyá kan fi jẹun, ó tì í. Ìjàpá ń fẹ́ máa jẹ àkàrà obìnrin yìí lójoojúmọ́. Ló bá bẹ̀rẹ̀ sí ní ìrònú, ọgbọ́n wo ni mo máa gbé gbà, ọ̀nà wo ni mo máa gbé gbà. Ìjàpá wá rántí wípé mo sì mọ ohun tí mo lè ṣe tó bá jẹ́ ti ká kọrin. Ọlọ́run fún mi lóhùn orin, mo mọrin kọ. Ìjàpá tọ́jú yẹn sọ́wọ́. Ó wá ronú wípé orin kíkọ yìí nìkan, kí ọ̀nà wo lòun máa fi lè máa kọrin tóun àdẹ̀ fi máa rí àkàrà gbà, tóun àfi máa rí àkàrà lọ́dọ̀ obìnrin tó ń ta. Ṣé kóun lọ máa kọrin fún lójoojúmọ́ ni wípé ìyá alákàrà mo fẹ́ kọrin fún yín, kó wá fún un lákàrà kan? Ọgbọ́n yẹn ò dáa tó. Ìjàpá tó ronú ló bá ronú pé ó dà, òun á bẹ̀rẹ̀ sí ní lọ fara ṣoko. Òun ò ní lọ bá ìyá alákàrà, ṣùgbọ́n àwọn ọmọ tí ìyá alákàrà gbé àkàrà lé lórí wọ́n fẹ́ lọ sí ìlú kejì láti lọ tajà, àwọn náà máa lọ dá lọ́nà láti rí wípé òun gba àkàrà ní ọwọ́ wọn. Ẹ wo ọgbọ́n àyíníke, ẹ wo ọgbọ́n búburú ìjàpá. Kò lówó lọ́wọ́ o, ṣùgbọ́n ó fẹ́ jẹun tó dára. Àkàrà ń ta tọ́sán sí èyí tí ìbá lọ ṣiṣẹ́ kó lówó kó máa fojoojúmọ́ rà lọ́wọ́ ìyá alákàrà. Rárá o, ọgbọ́n àyíníke tó fi máa gba àkàrà lórí àwọn ọmọ alákàrà, òun ni ìjàpá rò. Kí wá ní èrò ọkàn rẹ̀? Kí ni tó wà pinnu pé òun máa ṣe? Ìjàpá bá pinnu pé abẹ́gbọ̀n máa wọnú igbó lọ, máa lọ já màrìwò. Ó bá wọnú igbó, ó lọ já màrìwò pé àlọ́ ilé iná ọ̀dà tí ń bá lọ wọ́ra, máa wá lọ wá ṣàwòrò tó ń pariwo. Ó wá sín ṣàwòrò yìí, ó sì sínú òkun, ó kó jọ lóríṣiríṣi ògbélẹ̀, ó lọ já màrìwò tó pọ̀ ògbélẹ̀. Wá ronú wípé èmi nìkan lè dáṣẹ́ ìṣe, máa wá àwọn tí máa mú tira tó máa jẹ́ ọ̀rẹ́ mi tá a jọ máa ṣe iṣẹ́ yìí. Ó ti já ọ̀pọ̀lọpọ̀ màrìwò sílẹ̀, ó ti wá ṣàwòrò tó máa so mẹ́sẹ̀. Ó dẹ̀ ti mọ orin tó fẹ́ kọ, torípò lóhùn orin tó ń bá sáà ti ń kọrin, táwọn yẹn bá ti ń tẹ̀lé òun lẹ́yìn. Àwọn awo báwọn ṣe lè fi orin yìí, báwọn ṣe máa fi gba àkàrà lórí àwọn ọmọ ìyá alákàrà. Ẹ wo ọgbọ́n àyíníke tí ìjàpá ní báyìí. Ṣé rí wípé ọgbọ́n wà lórí ẹ̀? Ibẹ̀ yẹn la ti kẹ́kọ̀ọ́ wípé
kò sí ẹni o bó ti wù kéèyàn yọ̀lẹ tó láyé yìí kò sẹ́ni tó yọ̀lẹ débi tí kò sí èrò kan lórí ẹ̀ kò sí ọgbọ́n kan lórí ẹ̀ ẹ̀bùn àdámọ́ gan wà fún gbogbo ènìyàn kò sẹ́ni tí ò ní ẹ̀bùn àdámọ́ tiẹ̀ ẹ wo ìjàpá kí lẹ̀bùn àdámọ́ tiẹ̀ ọmọ orin kọ ẹ̀bùn àdámọ́ kan nìyẹn ó sì lé ọpọlọ lórí yìí tí ìbá gbé kalẹ̀ ó jókòó kó ronú pé báwo ni mo ṣe lè gbé lo ọpọlọ yìí pẹ̀lú ẹ̀bùn orin tí mo ní yìí kémi náà dẹni ńlá kémi náà dẹni tó lówó lọ́wọ́ tí ń bá lówó lọ́wọ́ kí n máa ra tó bá wù mí láti jẹ ìgbọ́n ìjàpá ronú gbàbẹ̀ ẹ̀bùn àdámọ́ tó ní nínú rẹ̀ yìí ó pinnu àti lò ó ṣùgbọ́n lọ́nà jìbìtì ọgbọ́n orí rẹ̀ yìí ó pinnu àti lò ó lọ́nà jìbìtì ṣàárẹ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ báyìí nǹkan tá a fẹ́ kí gbogbo wa mọ̀ rèé kò sí ẹni tí kò ní ẹ̀bùn àdámọ́ tirẹ̀ ṣé o dá tirẹ̀ mọ̀ ìgbà tó mọ̀ ṣé o lò láti fi mú ohun tó dáa jáde fáyé ẹ̀ láti sọ ọ́ di ńlá láti sọ ọ́ di ènìyàn àbí pẹ̀lú ẹ̀bùn àdámọ́ rẹ̀ àti gbogbo ọgbọ́n àti ìmọ̀ tó ní ṣé láti fi luni ní jìbìtì bí tí ìjàpá ṣe fẹ́ ṣe òun tirẹ̀ náà bí ẹ̀yin ọ̀rẹ́ wa bí ká bá dúró mú lọ́nà ẹ jẹ́ ká ronú lórí ẹ̀ tó bá tún dìjókòó tó ń bọ̀ a fẹ́ tẹ̀síwájú láti lò bí ìjàpá ṣe lo ọgbọ́n àyíníke àti àyínídà rẹ̀ yìí bí àkàrà sì ṣe ń wọlé fún lójoojúmọ́ ṣé bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ kọ́ ẹ tún bá mi pàdé ní ìjókòó tó ń bọ̀ ire o.